Hello. Hello. So ní taxi ni yín ni. Bẹ́ẹ̀ni. Irú taxi wo? Sáwọn èrò wà ní mọ́tò yín. Bẹ́ẹ̀ni àwọn èrò wà ń bẹ̀. Ṣé gbọ́n tẹ ọmọ reason tẹ fi pè mí? Ok, kí ni condition mọ́tò tí yín báyìí? Ọ̀nù nìkan ni condition mọ́tò mi ọ̀nù. Ọ̀nù yín ò dùn. Bẹ́ẹ̀ni. Mo wò ó títí, mo wo gbogbo àwọn taxi tá a ní ní Abẹ́òkúta pátápátá. 80% àwọn onítaxi tó wà lábẹ́òkúta tàbí kí n sọ pé 90% kò sí èyí tó wà nínú wọn tó lè sọ pé kò sí nǹkan kan tí ò ṣe mọ́tò òun. Hello. Hello. Hello, sir. Ẹ kú àsìkò yìí sà. Tó ní taxi lẹ́yìn náà ni. Bẹ́ẹ̀ ni. Ok, ṣé ọ̀nù ni tiyín náà? Ọ̀nù kọ́ ọwọ́ mọ́tò mi ni ò dáa. Steering rack. Ìyẹn tún lágbára. Hello. Ṣó ní taxi lẹ́yìn náà? Kí ni condition ti mọ́tò tí? Táyà ni o. Táyà ẹyọkan àbí méjì? Méjì ni. Méjì tíwájú àbí tẹ̀yìn àbí kan wájú ìkan lẹ́yìn? Ìkan wájú kan lẹ́yìn. Ẹ wá bọ̀ bẹ́ẹ̀ báyìí náà lẹ ṣe manage àbí? Bẹ́ẹ̀ni sà. Èló ni táyà méjèèjì? 8,000 lọ́tẹ̀ ẹ̀kọ́ sà. Ó jẹ́ 16. Hello, sir. Ṣé ó ní taxi lẹ́yìn náà? Bẹ́ẹ̀ni. Kí ni condition ti yín? Shaft. Shaft ni ti yín? Bẹ́ẹ̀ni. Wọ́n lè lò ní shaft yín? Ẹyọ kọ̀ọ̀kan 8,000. 8 ni shaft. 8,000. So ó mì pé méjì jẹ́ 16. Bẹ́ẹ̀ni. Ìṣòro tí mọ́tò tí yín ní nìyẹn ti yín. Bẹ́ẹ̀ni. Ẹ já gbọ́ tẹlòmí. Kí ni condition ti yín? Kí ni condition yín? Àtọ́bà ni sà, àtọ́bà. Absorber tíwájú àbí tẹ̀yìn? Síwájú méjèèjì ni sà. Méjèèjì wájú. Bọ̀bẹ́ ṣe ń lò nìyẹn àbí? Bẹ́ẹ̀ni sà, 20,000 ẹ̀kọ́ sà. Èlò lẹ́ẹ̀kọ̀ọ̀kan? 10,000 ni sà, 10,000 ẹ̀kọ́ sà. Méjì wá jẹ́? 20,000 sà. Ẹ bá wọn kọ́lẹ̀. Kí ni condition ti yín? Bátìrì ni sà. Ok, battery ni ti yín? Bẹ́ẹ̀ni. How many amps? 75 amps. Èlò wá ní battery? Ó máa ń ṣe bátìrì yẹn bí 40,000 ní sà. Ẹnìkan omi lòun já. Ó wá já omi fún ẹnìkan ló wá ń sọ̀rọ̀ kan. Ó ní ìgbà tóun ní káwọn ọmọ máa lọ school wọ́n láfi kan mú tẹ́là kan fi wọlé. Táyà mọ́tò ẹ̀ kan ò dáa. Ó lẹ́nìkan wá bá òun láàárọ̀ yìí ló ní ẹ̀gbọ́n ìjọ mo fẹ́ start mọ́tò mi láàárọ̀ yìí ni ò start ṣé mo lè rí 2k lọ́wọ́ yín? Ó ní táyà mọ́tò tèmi ò dáa. Ó ní kálukú pẹ̀lú tiẹ̀ kò sẹ́ni náà tó wà láyé tí ò ní nǹkan kan tó ń bà. Kò sí ẹni náà tó wà tí ò ní nǹkan kan tóun náà fẹ́ ṣe. Kò sẹ́ni náà tó lè ní gbogbo ẹ̀ tán. Bí ìwọ bá ń ro tiẹ̀ máa ro tẹlòmíì. Ẹnìkan ò gbọ́dọ̀ rẹ́nìkan bínú sí. Gbogbo èèyàn tó ń fẹ́ yín kọ́ nínú ẹ̀ dùn dénú. Kálukú kàn ń bo tiẹ̀ mọ́ra ni. Ṣó o ti rálá absorber? Ṣó o ti ró ní leather clutch? Ṣó o ti ró ní battery? Ṣó o ti ró ní táyà? Ṣó o ti ró ní ẹ́ńjìnì? O ní ọ̀nù rèé, ìyẹn tún kéré. Ọ̀nù kẹ̀ nínú ìtànsọ yìí. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀.